Ògo mà ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Ó ṣé bàbá. Thank you, Jesus. Ọlọ́run àánú gba ọpẹ́ wa. Àmín Jésù. Gba ìyìn wa. Àmín Jésù. Nínú ilé yìí ó jẹ́ wọn ó gbégbìn, ó jẹ́ kí wọ́n gbódìdí ọmọ lọ́wọ́ wọn. Ọfà àtúnidá ó jẹ́ ó bà wọ́n lójijì. Ọfà ẹ̀ṣẹ̀ ó jẹ́ ó borí wọn. Ogun tí àwọn èèyàn ó mọ fi bí júwe èèyàn, Ọlọ́run ò jẹ́ ó ṣẹlẹ̀. Pé ǹjẹ́ ẹ mọ lé ẹni tí ọmọ mẹ́ta kú lẹ́ẹ̀kan náà lóru wọn yìí. Ọlọ́run ò jẹ́ kí wọ́n fi bí júwe ilé wa. Bàbá mi gba ọpẹ́ wa. Mo fi màmá ilé Ọlọ́run lọ́wọ́ lóye o. Ọlọ́run ọba ọ̀pàdé. Ọ̀run àánú ṣí. Ẹni tí ń yẹ̀yẹ́ rẹ yìí yóò ṣubú wájú rẹ. Agbára tí ń yẹ̀yẹ́ rẹ yìí yóò ṣubú wájú rẹ. Ibi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ibi ilé ọ lórí, ó yá òkò iná tú wọn ká. Ẹni ṣàmì nínú ilé yẹn. Ibi tí wọ́n ti ń ṣàjọyọ̀ yìí. Ṣé bí wọ́n ń ṣàjọyọ̀ lè Jésù náà lórí? Wọ́n ló ti kú. Ọjọ́ kẹta, ọjọ́ kìíní, wà ń bojì, ọjọ́ kẹta ló jí mọ́. Wọ́n ní wọ́n ń ṣàjọyọ̀. Ṣùgbọ́n Bíbélì wí pé nígbà tó di ọjọ́ kẹta, áńgẹ́lì Olúwa ti ọ̀run wá. Ó yí òkúta bojì kúrò. Olódùmarè dìde tìṣẹ́gun. Wọ́n ló jókòó lé ojú rẹ̀ dàbí ẹ̀yìn náà. Aṣọ rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú kò ṣe é wò. Wọ́n ní bàbá dìde láàrin wọn. Ó ní ikú oró rẹ̀ dà, ẹsẹ̀ òkú ìṣẹ́gun rẹ̀ dà. Bàbá mi o. Lẹ́ẹ̀kan sí i, ẹ wo ẹni tí ń ṣàmì àjọyọ̀ tí wọ́n ń ṣe lé ọ lórí yìí. Páwọn ti mú ọ, páwọn ti mú gbéyàwó rẹ, páwọn ti mú ọkọ rẹ, páwọn ti mú ọmọ rẹ, páwọn ti mú aya rẹ, páwọn ti mú iṣẹ́ rẹ mọ́lẹ̀, páwọn ti sọ ọ́ di ẹni tí ń tọrọ jẹ, páwọn ti gbé àìsàn sí ọ lára. Àjọyọ̀ yẹn ó yá òkúta iná tú wọn ká. Ẹ̀yin náà pariwo pé àjọyọ̀ yàrá òkùnkùn. Àjọyọ̀ ilé bàbá mi. Àjọyọ̀ ibi tí mo ti níyàwó. Àjọyọ̀ àdúgbò. Tí wọ́n ń ṣe lórí ọmọ mi. Pé àwọn ti mú. Tí wọ́n ń ṣe lórí àyànmọ́ mi. Pé àwọn ti mú àyànmọ́ mi mọ́lẹ̀. Òkúta iná. Sọlẹ̀ láàrin wọn. Wọ àárín wọn. Ó yá tú wọn ká. Ẹ̀mí mọ́ tú wọn ká. Pariwo pé ẹ̀mí mímọ́ tú wọn ká. Àmín. There is no crown wearer in heaven that is not a cross bearer on earth. You are never a crown wearer in heaven when you are not a cross bearer on earth. If you can't carry your cross here, you can't get a crown there. That is why gbọ́dọ̀ bàgbàgbọ́ jẹ́, gbọ́dọ̀ wá shortcut. Kò possible. Running away from problem only increase the distance. You have to confront it. You have to face it. Àwọn kan ti ní problem lórí ọmọ rí tọmọ yẹn tún wá dológun ọmọ. Àwọn kan ti ní problem lórí ìgbéyàwó rí tí ìgbéyàwó yẹn tún wá di ẹ̀rí tí gbogbo ayé ń sọ káàkiri. Àwọn kan ti ní problem rí bẹ́ẹ̀ ni lórí òkòwò wọn. Òkòwò yẹn ní ìsìn kí ló wá dà? Ó ti di òkòwò gbogbo ayé. Mo bá ìṣẹ̀dá ẹnìkan sọ̀rọ̀ lórúkọ Jésù, ọjọ́ ayọ̀ dé fún ọ. If you can arrest the trickster, arrive in your destinations. Between you and your destination is a power called wasters. Pariwo pé ayé mi kì í ṣe lé òkùnkùn. Ayé àwọn ọmọ mi kì í ṣe lé òkùnkùn. Yàrá mi ṣe yàrá òkùnkùn. Ilé iṣẹ́ mi ò kì í ṣe lé òkùnkùn. Àgọ́ ara mi ṣe àgọ́ ara òkùnkùn. Ẹ̀jẹ̀ Jésù bolé mi mọ́lẹ̀. Agbára Olúwa yí mi ká. Látòní lọ iná yí mi ká. Gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì ní àyíká mi, mo dè yín. Ẹ̀gbiná dànù. Ẹ jáde. Ẹ̀yin ẹ̀mí òkùnkùn nínú ilé mi, nínú àyíká mi, níbi iṣẹ́ mi, nínú iṣẹ́ ìránṣẹ́ mi, nínú àyànmọ́ mi, nínú ìgbésí ayé àdúrà mi, nínú ìgbésí ayé ọ̀rọ̀ Ọlọ́run mi. Ẹ̀yin ẹ̀mí àjèjì, mo dè yín. Ẹ wọnú igbó lọ, ẹ lọ ṣòfò dànù. Gbogbo ẹ̀mí àdágbé àdásọ̀, gbogbo ẹ̀mí kánnákàntákà tó rí mi. Ẹ̀yin ẹ̀mí òwú aláǹtakùn, ẹ̀yin ẹ̀mí oúnjẹ ojú oorun, ẹ̀yin ẹ̀mí abánilòpọ̀ lójú oorun, ẹ̀yin ọkọ ọ̀run, ẹ̀yin aya ọ̀run, mo dè yín. Ẹ̀yin ẹ̀mí rírí ata lójú oorun, ẹ̀yin ẹ̀mí rírí ara ẹni nínú ilé ìwé tá a ti lọ láti àwọn ọdún pípẹ́ sẹ́yìn. Ẹ gbiná dànù. Mo dè yín. Ẹ̀yin ẹ̀mí àìsàn, ẹ̀mí ìnira, mo dè yín. Ẹ̀yin ẹ̀mí gbèsè, mo dè yín. Ẹ̀yin ẹ̀mí ìkórìíra, mo dè yín. Ẹ̀yin ẹ̀mí àìrí ìrànlọ́wọ́, mo dè yín. Ẹ gbiná dànù. Ẹ gbiná dànù. Iná Olúwa, iná ẹ̀mí mímọ́ kún ayé mi. Mo gbàdúrà
ẹ jẹ́ kẹ́ni ìṣàmì ẹ̀bùn ẹ̀mọ́ tó kú mọ́ lára ó yẹ kó jí padà. The progress in your life will be determined by your level of commitment to your life and your destiny. ẹ sà tí ẹ bá rí ẹni tí ò bá wà committed sí ayé rẹ kò lè lọ bí kankan. Now à ń sọ ọ̀rọ̀ kan o ní Number chapter 10 verse 11 yẹn and verse 12. Ó ní kùrukùru máa ń bu àgọ́ mọ́lẹ̀. Ó ní tí kùrukùru bá sì bu àgọ́ mọ́lẹ̀ ó ní kò sẹ́ni tó lè lọ. Ẹ bá mi ka ọ̀rọ̀ yìí Exodus chapter 40 verse 36 to 37. Màmá sọ nípa géètì mẹ́wàá tó wà nù ayé rẹ̀. Géètì mẹ́wàá tó wà nù ayé rẹ̀, iṣẹ́ tí wọ́n ń ṣe, how to deal with it. Bí géètì yẹn bá ṣí bí ò bá ṣí kí ló máa ń ṣẹlẹ̀. Exodus 40 36 to 37. Ẹgbọ́n tó sọ. Ní ìgbà tí a sì fa àwọsánmọ̀ náà sókè. Nígbà tí a bá ti fa àwọsánmọ̀ sókè. Kúrò lórí àgọ́ náà. Kúrò lórí àgọ́ náà. Àwọn ọmọ Ísírẹ́lì a máa dìde rìn lọ. Àwọn ọmọ Ísírẹ́lì a máa dìde rìn lọ. Ní ìrìn wọn gbogbo. Ní ìrìn wọn gbogbo. Ṣùgbọ́n bí a kò fa àwọsánmọ̀ náà sókè. Bí a bá ti fa àwọsánmọ̀ sókè. Ǹjẹ́ wọn kò ní dìde. Wọ́n lè dìde o. Rìn títí. Ọjọ́kọ́jọ́. Tí a bá fà sókè. Ọjọ́kọ́jọ́ ó lè jẹ́ 1 year ojú kan ni, ó lè jẹ́ 6 months ojú kan ni. Ẹ gbàdúrà agbára wo ló mú mi mọ́ ojú kan fi ayé mi lẹ̀. Gate ni wọ́n ń pè sá. Wherever you see gate, you see a gatekeeper. Kí ni wọ́n ń pè ní gate? Ẹsẹ̀ Bíbélì mẹ́ta péré màá lò fún wa. Màá kàn máa pè fún ẹ. Number 1, Bíbélì sọ̀rọ̀ nípa gate. Number 1, Psalm 24 verse 1 verse 2 verse 3 verse 4 5. Ó ní ẹ gbé orí yín sókè nígbà tó dé verse 4 5. Ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé wá. Now wọ́n bá ẹnu bodè yẹn sọ pé ẹnìkan fẹ́ wọlé. So gate is a place of entrance. Gate is an opening in a fence. It is for an entrance or exit. Ibi tí wọ́n gbà wọlé. Gate is a mechanism for controlling passage. To go out, to come. And wherever you see gate, what do you see there? Gatekeeper. A gatekeeper. Oníbodè ló máa ń sọ bóyá ẹ máa kọjá àbẹ́ẹ̀ ní kọjá. Ẹ ti gẹ́tì. Gbogbo ibi tí ẹ bá ti rí bodè lẹ́yìn lè máa rí oníbodè. Ó wá ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayé kí ọba ògo kó wọlé wá. Àwọn oníbodè yẹn wá ń dáhùn. Wọ́n ní talẹ̀ ń sọ fún akákúrò lọ́nà fún. Talẹ̀ ní ká ṣí géètì fún. Ẹ gbọ́ èdè yìí lẹ́nu mi. Gbogbo ẹni tó wí pé òun ó dá ọdún sí ẹnu bodè àyànmọ́ pé àwọn ò ní jẹ́ ó kọjá àrà ó pa wọn. Pariwo pé mi ò ṣe é dá dúró. Ẹ gbọ́ ẹnubodè ọ̀run àpáàdì nínú ilé rẹ ó yá kó panu mọ́. Agbára tó dúró sí ẹnubodè ayé rẹ tó lò ní lọ àrà pàdánù. Ṣé bàbá pariwo wípé ayé ò ní ṣe pàṣípàrọ̀ ògo ayé mi. Ayé ò ní ṣe pàṣípàrọ̀ ògo ayé mi. Wọ́n adigunjalè kò ní jí ògo àwọn ọmọ mi lọ. Adigunjalè kò ní jí ògo àwọn ọmọ mi lọ. Olóore mi ò ní tàsé mi o. Olóore mi ò ní tàsé mi o. Èmi yóò wọ yàrá ìmúṣẹ ìlérí. Èmi yóò wọ yàrá ìmúṣẹ ìlérí. Ìtẹ̀síwájú kò ní jẹ́ àbá lásán fún mi. Ìtẹ̀síwájú kò ní jẹ́ àbá lásán fún mi. Ìran mi kò ní pòórá ní ọ̀sán gangan. Ìran mi kò ní pòórá ní ọ̀sán gangan. Ohun rere kò ní tàsé ayé àwọn ọmọ mi. Ohun rere kò ní tàsé ayé àwọn ọmọ mi. Ìwọ ìgbèkùn ojú àlá. Ìwọ ìgbèkùn ojú àlá. Ohùn Olúwa takò ọ́. Ohùn Olúwa takò ọ́. Lọ ṣòfò dànù. Lọ ṣòfò dànù. Gbogbo àtakò ojú àlá. Gbogbo àtakò ojú àlá. Di ìṣẹ́gun látòní lọ. Di ìṣẹ́gun látòní lọ. Gbogbo ẹ̀yà ara mi tó ti di òkú. Gbogbo ẹ̀yà ara mi tó ti di òkú. Ẹ̀jẹ̀ Jésù jí dìde. Ẹ̀jẹ̀ Jésù jí dìde. Ó di òkùnkùn tó yí mi ká. Ó di òkùnkùn tó yí mi ká. Tí mi ò fi ráàyè lọ. Tí mi ò fi ráàyè lọ. Ẹ ṣubú lulẹ̀. Ẹ ṣubú lulẹ̀. Gbogbo orísun ìnira. Gbogbo orísun ìnira. Nínú ayé mi. Nínú ayé mi. Ẹgbẹ́ dànù. Ẹgbẹ́ dànù. Gbogbo ahọ́n ìdájọ́. Gbogbo ahọ́n ìdájọ́. Ẹ̀mí mọ́ ké dànù. Ẹ̀mí mọ́ ké dànù. Ọjọ́ ayọ̀ mi dé látòní. Ọjọ́ ayọ̀ mi dé látòní. Iná Olúwa yí mi ká. Iná Olúwa yí mi ká. Agbára òkun. Agbára òkun. Ní àyíká ibi tí mò ń gbé. Ní àyíká ibi tí mò ń gbé. Ẹgbiná dànù. Ẹgbiná dànù. Wọ́n ní gbé pósí wọnú ilé mi. Wọ́n ní gbé pósí wọnú ilé mi o. Wọ́n ní mú aṣọ òkú wọnú ilé mi. Wọ́n ní mú aṣọ òkú wọnú ilé mi. Gbogbo àlá òkú. Gbogbo àlá òkú. Gbogbo àlá ikú. Gbogbo àlá ikú. Mo ré ọ dànù. Mo ré ọ dànù. Mo dì ọ lórúkọ Jésù. Mo dì ọ lórúkọ Jésù. Nàìjíríà. Nàìjíríà. Dìde padà. Dìde padà. Pẹ̀lú májẹ̀mú àánú. Pẹ̀lú májẹ̀mú àánú. Àmín. 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 Mo ń sọ nípa májẹ̀mú àdúrà, májẹ̀mú ìṣerere, májẹ̀mú ògo tuntun. Ẹ rí àwọn tí ayé ti sá tì ń gbà kan, ẹ wo ohun tí wọ́n dà lónìí. Ló di pàtàkì gílé. Ẹ wo bí géètì, ó ní I did not even complete my university education, but I became the world richest man. Ẹ wo Joyce
Jeremiah, only I was sexually, mentally, emotionally, verbally abused by my father as far back as I can remember until I left home at the age of 18 years. Yet, I am one of the most influential preachers in the world. Ewo Cristiano Ronaldo. Only I told my father we would be very wealthy and rich. Only yet we are living in slum and he never believed me. The reality is on ground. Ṣé baba wa Adéjàre Adébóyè ni? Ẹni tó ní the poor call my father poor. Àwọn òtòṣì wọ́n tún wo bàbá wọn wọ́n ló lòṣì ní bàbá yìí. Ẹ wá wo bàbá. Ẹ rí àwọn tí Ọlọ́run tún ayé wọn ṣe wọ̀nyí ni. Àwọn tí ò jámọ́ nǹkan kan. Àánú Olódùmarè. Ọlọ́run bàbá mi Akíndayọ̀mí. Ọlọ́run bàbá mi Adéjàre Adébóyè. Ó ní kí n súre fún ẹnìkan láàárọ̀ ìwé pé ojú ẹ̀sìn tí wọ́n fi wù ọ́, ohun ẹ̀sìn tí wọ́n fọ̀ sí ọ, pé ó lè jẹ́ nǹkan mọ́ wàá lógo. Ẹ jẹ́ kí ẹnìkan sàmì wàá lógo ń bẹ̀. Jẹ́fta tí wọ́n lé jáde wọ́n lọ́ọ́ máa lè ní. He came back to be their ruler. You are coming back to rule. The scripture is full of men, filled with men who are nobody. The inferior from interior. Men who are nobody. Archbishop Benson Dausa. Wọ́n ní bí wọ́n ṣe bí báyìí. Ó bẹ̀rẹ̀ sí dákú. Ó dákú tó ẹ̀mẹ́wàá. Bàbá ẹ̀ ní kí iye ẹ̀ máa gbé lọ pàǹjọ̀nù ni. Pé kì í ṣọmọ gidi. Tọ́mádún ti gbé síta. A tún sunkún. Wọ́n lọ jù sí dustbin. Bàbá ẹ̀ sọ fún màmá ẹ̀ pé má lọ gbé mọ́. Ọmọ burúkú kan káwọn akólẹ̀ wá kó lọ. Ló bá tún ké. Màmá ẹ̀ bá lọ gbé. Abiyamọ. Bàbá yẹn wá ló lè yẹ jáde àtọ̀ yẹn pé ọmọ burúkú lọ gbé. Look at it down. Lórúkọ Jésù. Olúwa ní kí n sọ fẹ́ nìkan. O ò ní jẹ̀koro ìpẹ́. Òní ló dò. Ọjọ́ tuntun dé. Ohun tuntun wo lọ́lọ́run ní kí n sọ fáwọn èèyàn pé òun ṣe láàárọ̀ yìí. Olúwa ló máa fún ọ lórúkọ tuntun. I will call you with a new name. Isaiah 62 verse 2. Only I will call you a new name which the mouth of the Lord shall name. Máa pè ọ lórúkọ tuntun. O rí the landlord wẹ́ ń pè ẹ́ tenant. Olúwa ló máa pè ẹ́ lórúkọ tuntun. Doctor ń pè ọ́n patient. Olúwa ló máa pè ẹ́ lórúkọ tuntun. Ẹni tó yáwó lọ́wọ́ ẹ̀ ń pè ẹ́ debtor. Olúwa ló máa pè ẹ́ lórúkọ tuntun. Wàá gbórúkọ tuntun. Pariwo pé mo gba orúkọ tuntun. Mo gbórúkọ ògo. Orúkọ májẹ̀mú. Orúkọ ìrànlọ́wọ́. Agbórí mi sókè. Mo gba orúkọ tuntun. Ẹwẹ́ nìkan ń ṣàmì lókè lọ́hùn. Orúkọ tuntun dé fún ọ. Ó dé fún ọmọ yẹn. Ibi tó gbé ọ̀pọ̀ àmọ́ sí yálẹ̀. Ilẹ̀kùn àǹfààní ṣí. Ilẹ̀kùn àǹfààní ṣí. Fún ọmọ rẹ. Fún iléeṣẹ́ rẹ. Fún àyànmọ́ rẹ. Ilẹ̀kùn àǹfààní. Ó ṣí lónìí. Sọ pé ilẹ̀kùn àǹfààní. Ṣí fèmí náà. Ṣí fáwọn ọmọ mi. Ṣí fún iléeṣẹ́ mi. Ṣí fún àyànmọ́ mi. Ilẹ̀kùn àǹfààní. Ṣí fún iṣẹ́ ìránṣẹ́ mi. Ṣí lónìí. Ilẹ̀kùn àǹfààní. Àkókò ti tó. Ṣí fèmí náà. Ṣí fèmí náà. Mo ti ṣe tán. Ilẹ̀kùn àǹfààní. Ṣí fèmí náà. Ṣí fèmí náà. Àmín. Àmì àánú ó máa hàn ní ara rẹ o. Àmì ògo tí ayé ò fi sọ pé àwọn fẹ́ tẹ̀lé Ọlọ́run rẹ wọ́n máa rí àmì náà. Àmín Jésù. Pariwo pé èmi ò ní yà ọ̀lẹ nínú àdúrà. Èmi ò ní yà ọ̀lẹ nínú àdúrà. Èmi ò ní fún ẹlòmíràn ní ojúṣe àdúrà mi ṣe. Èmi ò ní fún ẹlòmíràn ní ojúṣe àdúrà mi ṣe. Èmi ò ní kọ ojúṣe àdúrà mi sílẹ̀. Èmi ò ní kọ ojúṣe àdúrà mi sílẹ̀. Èmi ò ní wá àwáwí asán níbi àdúrà. Èmi ò ní wá àwáwí asán níbi àdúrà. Ọlọ́run yóò dìde torí tèmi. Ọlọ́run yóò dìde nítorí tèmi. Nínú àdúrà Ọlọ́run yóò sọ ẹkún mi dẹ̀rín. Nínú àdúrà Ọlọ́run yóò sọ ẹkún mi dẹ̀rín. Ọlọ́run yóò fún èmi ní orin tuntun. Ọlọ́run yóò fún èmi ní orin tuntun. Ọlọ́run yóò farahàn lórí ọ̀rọ̀ yìí o. Ọlọ́run yóò farahàn lórí ọ̀rọ̀ yìí. Kò sí àṣetì nínú Ọlọ́run o. Kò sí àṣetì nínú Ọlọ́run. Kò sí àìlera pẹ̀lú Olódùmarè. Kò sí àìlera pẹ̀lú Olódùmarè. Ó ní ẹni tí ojú rẹ̀ ká ohun gbogbo. Ó ní ẹni tí ojú rẹ̀ ká ohun gbogbo. Ipá rẹ̀ sì ká ohun gbogbo. Ipá rẹ̀ sì ká ohun gbogbo. Èmi ò ní yàgàn rere. Èmi ò ní yàgàn ohun rere. Èmi ò ní jẹ́ aláìmọ̀ọ́ṣe. Èmi ò ní jẹ́ aláìmọ̀ọ́ṣe. Mi ò ní ya tálákà o. Mi ò ní ya tálákà. Ìdájọ́ tó ń lé àwọn èèyàn gidi lára mi. Ìdájọ́ tó lé àwọn èèyàn gidi lára mi. Ṣí kúrò lórúkọ Jésù. Ṣí kúrò lórúkọ Jésù. Arúgbó ayé tó ń fa gara rere dá mi. Arúgbó ayé tó fa gara rere dá mi. Arúgbó ọjọ́ gbé mi lójijì. Arúgbó ọjọ́ gbé mi lójijì. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Gba oorun lójú olùrànlọ́wọ́ mi. Gba oorun lójú olùrànlọ́wọ́ mi. Jẹ́ kó dojúkọ mi ṣe mí lóore. Jẹ́ kó dojúkọ mi ṣe mí lóore. Gbogbo májèlé àyànmọ́. Gbogbo májèlé àyànmọ́. Tí mo jẹ lójú oorun. Tí mo jẹ lójú oorun. Jáde lára mi. Jáde lára mi. Jáde lára mi. Jáde lára mi. Májèlé àyànmọ́ tí mo jẹ lójú oorun fi ayé mi sílẹ̀ ìwọ àìsàn nínú ẹ̀jẹ̀ mi jáde gbogbo ìdálẹ́bi òkun ẹ ṣí kúrò lórí ayé mi ìtura Olúwa dé bá mi wo ẹ̀mí àtọpinpin ní àdúgbò bí tí mo gbé tó ń tọpinpin àkọ́bí mi àrá pa ọ́ dànù lá
òkùnkùn aláòkùnkùn tó ń fi ìlàkàkà mi tó fi ṣòfò ìlàkàkà mi ṣòfò. ẹ̀mí mọ́ gbẹ́sẹ̀ lé ẹ̀mí mímọ́ gbẹ́sẹ̀ lé. agbé orí mi sókè agbé orí mi sókè ju àwọn ọ̀tá mi ju lọ àwọn ọ̀tá mi. ó dínà yí mi ká Ó yí ká. mi ò ṣe pa mi ò ṣe pa. ìrìn àjò tèmi ó lọ ìrìn àjò tèmi ó lọ. tèmi ó rà sàn tèmi ó rà sàn. èmi ò ní lọ èmi ò ní lọ. àwọn ọmọ mi ò ní àwọn lọ ọmọ mi ò ní lọ. àṣírí àbàmì àṣírí àbàmì tó ṣòro tó gbàgbọ́ ṣòro gbàgbọ́. ó tú fún mi lónìí ó tú fún mi lónìí. agbé orí mi sókè agbé orí mi sókè. àmín àmín. ẹnìkan ṣàmì gbogbo ibi tí wọ́n dẹkùn sí di ọmọ rẹ ibi tí wọ́n dẹkùn sí di ọ níbi iṣẹ́ ọ níbi owó wọ́n ní ṣe bó o tún máa resume wọ́n ní ṣe bó o ń bọ̀ wá sí ṣọ́ọ̀bù wọ́n ní ọ bá wọn ń bẹ̀ wọ́n ní ìjà tá a jà ká tó ti ṣọ́ọ̀bù náà látún bẹ̀rẹ̀ ẹ gbọ́ iná pàdé wọn àmín Jésù. sọ pé iná pàdé wọn iná pàdé wọn. gbogbo ẹni dẹkùn fún mi gbogbo ẹni dẹkùn fún mi. gbogbo ẹni paramọ́ sínú gbogbo ẹni òkùnkùn paramọ́ sínú òkùnkùn. ojú aṣọ ni ojú aṣọ ni. ojú àtọpinpin ojú àtọpinpin. tí ń tọpinpin ayé mi kiri ayé mi àrá kiri. fọ̀dà àrá fọ̀dà. ìgbà ayé tí wọ́n ìgbà bomi ayé sí tí wọ́n bomi sí. tí wọ́n ti ń ṣọ́ ayé tí mi wọ́n fi kiri ṣọ́ ayé mi kiri. àrá fọ̀dà àrá fọ̀dà. ọ̀dájú obìnrin ọ̀dájú obìnrin tí a gbé iṣẹ́ lé tí a lọ́wọ́ gbé iṣẹ́ lé lọ́wọ́ láti fọmọ bá mi jà láti fọmọ bá mi jà. ẹ̀mọ́ kiná bọ̀ lára ẹ̀mọ́ kiná bọ̀ lára. talẹ́ni náà talẹ́ni tó náà wádìí mi kiri tó wádìí mi kiri. ó yá ó yá gbàkú mi gba ikú mi. adèyìn ẹ máa kà adèyìn ẹ máa kà. òdìnà yí mi ká òdìnà yí mi ká. mo di kò ṣeé mú mo di kò ṣeé mú. ẹrù ibi ẹlẹ́rù ibi tí ẹ dì kalẹ̀ tí ẹ dì kalẹ̀ ẹ forí ara yín gbé ẹ forí ara yín gbé. àmín. bó o bá ń gbọ́ mi tó o ti fàyè ẹ̀ fún Jésù tí ìrìn àjò rẹ ò tí ì di ìrìn àjò àwọn tí ń lọ sí ìjọba ọ̀run. If heaven is not your goal, you have no. This morning I will be showing you 21 signs of mature Christians. àwọn àmì tẹ́ fi mọ̀ pé yẹn ti dọ̀mọ́. ẹlòmíì kan rò pé kéèyàn máa pa Bíbélì mẹ́gbẹ̀ẹ́ ó sàn máa sọ pé God bless you yẹn lọ. Number one of the signs of a mature Christian is that they speak the truth all the times. wọ́n máa ń sòótọ́ ń gbà gbogbo. They don't know who source God. wọ́n máa sòótọ́ wọn. And number two, they are good listeners. wọ́n jẹ́ ẹni tí ń tẹ́tí gbọ́ dáadáa. They are not rash in their talking. Number three, they hardly take offense. Ohun tí ẹ̀ bá ṣe sí wọn tètè bí wọn ní wọ́n máa ń fara dà nǹkan. wọ́n ẹ̀ẹ́dẹ̀ bínú sí gbogbo nǹkan tá a ṣe. But they hardly take offense. Àlọ́mọbìnrin kan tóun bá lọ sí Bible study nírọ̀lẹ́. Màmá kan wà nílé wọn ó dẹ̀ máa lọ mú ìkòkò ẹ̀. Ìbàdàn la wà ńgbà náà ìkòkò yẹn pé kòkò wọn fi ń ṣe ọbẹ̀ yọ̀ ńgbà yẹn wọ́n á fi ṣe ọbẹ̀ ńlá á fi ṣe ọbẹ̀ ewédú. So obìnrin yẹn á wá lọ mú kòkò ẹ̀ níbi tó fi sí á fi ṣe ọbẹ̀ ewédú á wá dà sínú páànù míì. àwọn ọmọ ẹ̀ á fọ̀ wọ́n á fi padà síbẹ̀. ẹni ẹlẹ́ni tó ń bọ̀ láti church ìyẹn ni mọ̀ pé ẹnìkan fi kíní òun ṣe ewédú tán ọjọ́ tá à ń wí bí wọ́n ṣe fi ṣe ewédú tán tó tún fọmọ kó fọ bó ṣe fẹ́ da omi tómi kòkò bí kòkò ṣáàtì kòkò àtomi bí wọ́n ṣe yọ ọmọ lọ́wọ́ nù lórí màmá ní kí ló ṣẹlẹ̀ ló ń sunkún ó ní àwọn nìkan ló náwó síbi tí kòkò sọnù sí màmá ní tó ń bá wọn. ìkòkò tá à ń yọ mú tí ẹni tí ó ní ó mọ̀ pé à ń mú ìkòkò a ti fẹ́ júwe ibi tí ọ̀rọ̀ yìí wà báyìí kò sì lówó lọ́wọ́ kò nìkan bó nìkan bẹ́ẹ̀ ra tuntun á sáwọn pẹ́ tuntun bí màmá yẹn ṣe dé lórí tí ó ń lu ọmọ yẹn akílódé fi ń lu lágbájá kòkò yín la fi ṣe ewédú la bá ní ó fọ́ ló lọ fọ́ olóríire ọmọ alẹ́ wa ń lu àbọ̀ ẹ má wọrí ó ṣe díjọ́ kejì woman tí wọ́n fọ́ kòkò ẹ̀ ló bá lọ ra méjì ó ra kan fún rẹ̀ bá tún ra kan fún ìyá tí ó ní òun pẹ́ máa ń lò kòkò àbẹ́ bá sọ fún pé ẹ nílò kan mi bá ti bá yín rà ó ti ra kòkò mi fún yín ọjọ́ yẹn ló sọ fún pé òun máa bàdé sọ́ọ̀sì pé ẹ tẹ́ bá ń lọ kẹ́ ẹ pè wá o. They hardly take offence. Number 4, they are quick to forgive. tẹ́ bá ṣẹ̀wọ̀n báyìí kò sínú wọn mọ́ easy to forgive. Number 5, they are reliable. iṣẹ́ àwọn tẹ́ máa kó fún tẹ́ ní bówó lọ́wọ́ wọn mọ́ tẹ́ owó ilé wọn láwọn ti ṣe bí owó ilé wọn láwọn ti fi lọ sanwó ọmọ school. They are very reliable. Number 6, they are supportive. The little way they can support you, you see them throwing their weight to support you. Very, very supportive. Number 7, they have appetite for prayer and fastings. Ibi ilẹ̀ tí máa ma wọn mọ́ lọ́wọ́. They have appetite for prayer and fasting. Number 8, they always rely on the word of God. Ayé wọn ọ̀rọ̀ Ọlọ́run ló dálé gbogbo nǹkan wọn wọ́n á ní sọ̀rọ̀ Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. Alọ́mọbìnrin kan bí mi ó ní wòlíì ó lẹ̀ sọ̀rọ̀ first fruit ní ọjọ́ sí kí ni èmi ò mọ̀ ìdá mẹ́wàá lèmi mọ̀ ẹ sọ tún sọ fún mi mo bá dẹ̀ ṣàlàyé fún ọjọ́ kejì báyìí ó dẹ̀ ló ń lọ sán sí church èmi ò ní ó san first fruit fún mi you understand but wherever you are pay it they rely on the word of God. Number 9, the more God lifts them the more humble they are. lẹ́ẹ̀rí wọn ẹ rí ti retreat bàbá wa Kúmúyì ń gbà ní deeper life ẹ rí àwọn professor wọn máa gbé abọ́ àmàlà lórí àti tí wọ́n fẹ́ lọ máa pín abọ́ àmàlà professor the more they are lifted the more they are humble. Their humility is rooted in God not in what they have. tí wọ́n bá sọ pé èmi lò páàkì mọ́tò yẹn ló ń kọ́ bẹ́ẹ̀ èmi àmà for toilet but ẹlòmíì ẹ ti rí i pé wọ́n ń sọmọ Ọlọ́run á ní mi hi ló máa sọ èṣù ló dẹ̀ ń sọ bẹ́ẹ̀ abẹ́mọ̀ nínú chapter Isaiah 14 ṣe bẹ́ẹ̀ rí hi èṣù ń bẹ̀. I will stop in number 10. Number 10, they are quick to
repent. Ẹ̀rí Dáfídì tó máa sọ fún òwe tá a pa yẹn pé ẹni tó ní 200 tuntun lọ pa tẹnìkan ẹ̀yin kí ló sáré ṣe ó ti dérú sórí ó ti faṣọ ẹ̀yà ó ti ń yí lẹ̀ níwájú Olúwa bọ́dẹ̀ ẹlòmíì àmì tẹ́fìmọ̀ pé kì í sọmọ lọ́ọ̀ ni pé repent wo a tún máa justify rẹ̀ pé ìgbẹ́ ayé ń ṣe bẹ́ẹ̀ kí la ṣe tẹ́ wá ń pọ́nlé kí la ṣe tẹ́ ń gbé gbogbo èèyàn ń ṣe bẹ́ẹ̀ they don't repent. Ẹ ti rí nínú wa wọn pé eléyìí ò níbì kan lọ mo gbàdúrà fún ọ bó o bá ṣàmì lórúkọ Jésù ọkàn tuntun ó yá gbà pariwo pé mo gba ọkàn tuntun mo gba ẹ̀mí tuntun láti tẹ̀lé Ọlọ́run láti bá Olúwa rìn ayé mi yóò wù Ọlọ́run ayé mi yóò jẹ́ ìbùkún fún ìran mi èmi ò ní lọ sí ọ̀run àpáàdì àwọn ọmọ mi ò ní lọ sọ́run àpáàdì wàláyé Olúwa yóò gbé mi ró àmín mo gbàdúrà fún gbogbo yín lónìí ayé yín yóò ṣe padà ìrìn àjò wa yóò wù Ọlọ́run Nàìjíríà ayé wa yóò wù Ọlọ́run mo rán ọ jáde bíi wòlíì gbogbo bí o bá dojúkọ lópin ọ̀sẹ̀ yìí ó rí ọ̀nà lọ wàá gba ìròyìn ayọ̀. Ohun tí ò fi ògo fún Ọlọ́run nínú ayé rẹ kó fò jáde. Ohun tí ò fi ògo fún Ọlọ́run nínú ayé àkọ́bí rẹ kó fò jáde. Ọfà tí ń bẹ nínú ọpọlọ àkọ́bí rẹ kí iná gbé jáde. Ilé ọmọ tí mo rí tó dì ọmọbìnrin yìí Ọlọ́run ṣí ilé ọmọ náà. Wàá rẹ́rìn. Wọ́n máa ta kanopi ayọ̀ ńlẹ̀ rẹ lọ́dún yìí. Oṣù yìí náà ni ọ̀run sáyẹ̀nsì. Ayé rẹ wù Ọlọ́run. Ẹ pariwo wípé èmi kì í ṣe aláṣẹdànù. Èmi kì í ṣe aláṣẹdànù. Aláṣeyọrí ni mí. Aláṣeyọrí ni mí. Ẹ̀rù òkùnkùn ò bà mí. Ẹ̀rù òkùnkùn ò bà mí. Torí mo wà nínú ìmọ́lẹ̀. Torí mo wà nínú ìmọ́lẹ̀. Ẹ̀rù Ọlọ́run ni mo bà. Ẹ̀rù Ọlọ́run ni mo bà. Ẹ̀rù ọmọ aráyé ò bà mí. Ẹ̀rù ọmọ aráyé ò bà mí. Jésù lèmi tẹríba fún. Jésù lèmi tẹríba fún. Agbára gbogbo tẹríba fún mi. Agbára gbogbo tẹríba fún mi. Ọlọ́run mi yóò lànà fún mi. Ọlọ́run mi yóò lànà fún mi. Èmi yóò gbà padà ohun gbogbo tí mo ti sọnù. Èmi yóò gbà padà ohun gbogbo tí mo ti sọnù. Ọlọ́run mi ṣe gbẹ́kẹ̀lé. Ọlọ́run mi ṣe gbẹ́kẹ̀lé. Ó ní gbogbo agbára ń bẹ ní ìkáwọ́ rẹ̀. Ó ní gbogbo agbára ń bẹ ní ìkáwọ́ rẹ̀. Mo tayọ láàrin òkùnkùn ayé. Mo tayọ láàrin òkùnkùn ayé. Àmú ògo mi padà bọ̀ sípò. Àmú ògo mi padà bọ̀ sípò. Àlá ibi tó ń fi akitiyan mi ṣòfò. Àlá ibi tó ń fi akitiyan mi ṣòfò. Ẹ̀mí mọ́ tẹ̀ mọ́lẹ̀ níwájú. Ẹ̀mí mímọ́ tẹ̀ mọ́lẹ̀ níwájú. Gbogbo iná àjèjì lórí pẹpẹ àdúrà mi. Gbogbo iná àjèjì lórí pẹpẹ àdúrà mi. Ẹ̀jẹ̀ Jésù pa ọ́ dànù. Ẹ̀jẹ̀ Jésù pa ọ́ dànù. Ọfà apanijẹ́jẹ́. Ọfà apanijẹ́jẹ́. Gbogbo ọfà afiniṣòfò. Gbogbo ọfà afiniṣòfò. Ọfà agbógo mi. Ọfà agbógo mi. Ẹ fi ìrìn àjò mi sílẹ̀. Ẹ fi ìrìn àjò mi sílẹ̀. Èmi ò ní sunrun ikú. Èmi ò ní sunrun ikú. Àwọn ọmọ mi ò ní sunrun ikú. Àwọn ọmọ mi ò ní sunrun ikú. Oníròyìn bí ò ní yálé mi. Oníròyìn bí ò ní yálé mi. Gbogbo ìpéjọpọ̀ òkùnkùn. Gbogbo ìpéjọpọ̀ tó ń lọ lórí ayé mi. Tó ń lọ lórí ayé mi. Nínú ayé ẹ̀mí. Nínú ayé ẹ̀mí. Àrá wọbẹ̀ tú wọn ká. Àrá wọbẹ̀ tú wọn ká. Ìpéjọpọ̀ òkùnkùn. Ìpéjọpọ̀ òkùnkùn. tó ń lọ lórí àwọn ọmọ mi. Tó ń lọ lórí àwọn ọmọ mi. Nínú ayé ẹ̀mí. Nínú ayé ẹ̀mí. Àrá Olúwa wọbẹ̀. Àrá Olúwa wọbẹ̀. Tú wọn ká. Tú wọn ká. Ìpinnu òkùnkùn lórí àkọ́bí mi. Ìpinnu òkùnkùn lórí àkọ́bí mi. Ṣí dànù. Ṣí dànù. Èso mi kì yóò rẹ̀ dànù. Èso mi kì yóò rẹ̀ dànù. Àwọn ọmọ mi yóò múnú mi dùn. Àwọn ọmọ mi yóò múnú mi dùn. Àwọn ọmọ mi yóò mú iyì bá mi. Àwọn ọmọ mi yóò mú iyì bá mi. Wọ́n ní di ìtìjú àti ẹ̀sín fún mi. Wọ́n ní di ìtìjú àti ẹ̀sín fún mi. Àwọn ọmọ mi yóò fọ́ odi òkùnkùn. Àwọn ọmọ mi yóò fọ́ odi òkùnkùn. Àwọn ọmọ mi di òmìnira lọ́wọ́ ìdẹ̀kùn ayé. Àwọn ọmọ mi di òmìnira lọ́wọ́ ìdẹ̀kùn ayé. Àwọn ọmọ mi tàn káàkiri ayé bí ògo àgbáyé. Àwọn ọmọ mi tàn káàkiri àgbáyé bí ògo àgbáyé. Àwọn ọmọ mi di òmìnira lọ́wọ́ ègún. Àwọn ọmọ mi di òmìnira lọ́wọ́ ègún. Àti èpè ilé bàbá wọn. Àti èpè ilé bàbá wọn. Àwọn ọmọ mi yóò bá àwọn ọmọ aládé jẹun. Àwọn ọmọ mi yóò bá àwọn aládé jẹun. Ẹ̀mí àgbèrè kò ní nípa lórí àwọn ọmọ mi. Ẹ̀mí àgbèrè kò ní nípa lórí àwọn ọmọ mi. Ẹ̀mí ìbínú kò ní gbé àwọn ọmọ mi. Ẹ̀mí ìbínú kò ní gbé àwọn ọmọ mi mì. Gbogbo ẹ̀mí afiniṣòfò. Gbogbo ẹ̀mí afiniṣòfò. Ní àyíká àwọn ọmọ mi. Ní àyíká àwọn ọmọ mi. Ẹ̀jẹ̀ Jésù gbé mi. Ẹ̀jẹ̀ Jésù gbé mi. Àkókò ayọ̀ mi dé. Àkókò ayọ̀ mi dé. Àmín. Àmín. Ìjà ńlá Olúwa ní ìjà ńlá máa ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀tá rẹ̀. Amen. Èdè àìyedè mórí wọ́n ń lura wọn. Àmín Jésù. Ẹ̀mí mọ́ dájà lẹ̀. Àmín Jésù. Láàrin àwọn ọ̀tá rẹ̀ ẹ̀mí mọ́ dájà lẹ̀. Àmín Jésù. Ṣe bẹ́ẹ̀ Olúwa. Àmín. Náà Olúwa ló ń fẹ́ ṣe ohun tuntun. Nínú ṣíṣe ohun tuntun yẹn o gbọ́dọ̀ mọ̀ pé ohun tó ń là kọjá yìí is not the last, it's a last. Sir, your story will change. Olúwa ló ń fẹ́ ṣe ohun tuntun. Nínú ohun tuntun yẹn kí ló fẹ́ ṣe? Lónìí ó ló máa fún ẹ ní orin tuntun. He said I will give you a new song. Psalm 40 verse 3. He has put a new song in my mouth. Ó di fún ohun tuntun sí mi lẹ́nu. Mo fẹ́ wo ayé Anna as a case study fún orin tuntun yìí. Ẹ wo 1 Samuel chapter 1 yẹn. Ẹ wo verse 8 láti verse
7. And he did year by year. But unto Anna he gave a worthy portion, for he loved Anna, but the Lord shut her. And her adversary provoked her sore and make her fret, because the Lord shut her. And as he did so year by year, when she went to the house of the Lord, so she provoked her. Therefore she wept, and he would not. Ẹnìkan ó mú bínú, ẹnìkan pa lẹ́kún, gbogbo ẹni ń pa ọ́ lẹ́kún lórúkọ Jésù. Wọ́n máa rí ọjọ́ ẹ̀rín rẹ̀. Ẹ wá wo, to give Anna a new song, 18 was done by Anna. Anna ṣe nǹkan mẹ́jọ, Ọlọ́run fún lórin tuntun. Number 1, don't permit your problem to take you away from God's presence. Verse 6 and 7. In spite of the womb that was shut, Ọlọ́run wọn ló ṣínú ó tún lọ sọ́dọ̀ Ọlọ́run. God shut her womb and she was still going to that God. Knowing that whatever God cannot do, nobody can do it. Don't permit your problem to take you away from God's presence. Ogun ẹlòmíì ti gbé kúrò wájú Ọlọ́run, kò rọ́ Ọlọ́run mọ́, ó lọ ń gbọ́ Ọlọ́run lọ síbòmí. Ó ní Ọlọ́run lè ṣe mọ́, ó sá lọ. Number 2, don't accept alternative. Verse 8, ọkọ ẹ̀ wá bá. Ó ní ṣé mi ò sàn fún ẹ ju ọmọ mẹ́wàá lọ. Ó ní take me as an alternative. Fi mi pààrọ̀ ọmọ. Ó ní no, ẹ bá sàn ju ọmọ mẹ́wàá. Ẹ ṣe lọ fẹ́ ìyàwó mi. Ẹ ṣe fi mí lẹ̀, àbí ṣe bẹ́ẹ̀ mi ni ìyàwó àkọ́kọ́. Àbí ṣe bí tó pé kò ní ọmọ náà ló yẹn ṣe lọ fẹ́. So nígbà tó bá mọ̀ pé mo sàn, èwo làbúrò lọ fẹ́ pẹ̀lẹ́ náà tó ń mú mi sunkún lójoojúmọ́. Don't accept alternative. Wọ́n máa ń dá ìsọ̀ alternative wájú ẹlòmíì. Ẹ tún gbélé. Ẹ ń wọ́kọ ni o. Àní bó wọn bá rọ́kọ bó ṣe ń tó ti níyàwó mẹ́ta náà kó sún fún nǹkan sún fún náà kó ń jókòó. Lọ́kọ̀ọ́rí bọ̀ inú ogun. Ó ti rí fún rẹ o. Ẹ sún sọ̀hún. Níbo wọ́n sún sí. Number 3, allow what you are passing through to lead you to deep prayer. Jẹ́ kí n tún ńlá kọjá kó mú ọwọ́ nú àdúrà tó jìn tó fẹ̀. Verse 10 to 13, the same for Samuel chapter 1. Wọ́n ní ó sì bẹ̀rẹ̀ sí ṣe kíni o. Ó ń gba àdúrà níwájú pẹpẹ. Ó bẹ̀rẹ̀ sí gbàdúrà. Débi wípé wọ́n fọwọ́ kan gan kò mọ̀ pé èèyàn fọwọ́ kan. Ìyẹn ní kò ti mọ tí yóò àdúrà bá. Ó ń gbàdúrà. Number 4, she made a vow. Verse 11, ó dẹ̀ jẹ́jẹ́. Olúwa tó bá fún mi lọ́mọ, àdẹ̀ fún ọ padà. She made a vow. Number 5, don't allow what you are passing through to affect your character. Verse 14 to 17. Wọ́n ní wòlíì wa àbúlùfà bá olóòtú mọ tí yó. Ṣé bóyá kó sọ fún náà ni pé ṣé ẹ lójú ni? Ṣé ẹ mẹ́ni tó mọ tí yó? Ṣọ́ọ̀tì ló ń pa èmi báyìí bí mo ń gbàdúrà. Ẹ mẹ́ni tó ń gbàdúrà tẹ̀lé tí báyìí pé àwọn ọmọ yẹn ọtí wọn mu. Sọ̀rọ̀ àwọn ọmọ àlùfáà yẹn náà àbẹ́mọ̀. Wọ́n ní wọ́n á ti gbogbo jákujáku. Àwọn ní ọmọbìnrin yẹn ò mọ tí yó. Ẹ̀dùn ọkàn mi ni mo ń kọ́. Ẹlòmíì tó ń là kọjá ó ti change character. Tẹ bá bá sọ á máa kanra. Tẹ bá bá sọ bá á jájú. Just because she's passing through a time of stress, it has affected his mind. Gbogbo èèyàn ló ń bùjẹ́ bí ajá. Àwọn ẹni tó ń là kọjá ni ẹ fílẹ̀ o. Don't allow what you are passing through to affect your character. Number 6, believe God's promise and his servants. Verse 17 and 18. And the man of God said by this time next year. Ó dẹ̀ gbàgbọ́. Ó ní kó rí mi fún mi bẹ́ẹ̀ ṣe sọ. Ó dẹ̀ gbàgbọ́. Number 7, go back to where you have failed before. Wọ́n ní ó tún wá padà. Wọ́n ní Elikana sì tún mọ ìyàwó rẹ̀. Ohun tí wọ́n ti ṣe tí ò ní result, they went to go and do it again. You know what I'm saying? Go back to where you have failed. Go and do that same thing. The same you. Peter failed. Jésù ní ibi tó di fail yẹn tún ṣe kí ni o. Tún sọ àwọn rẹ̀ síbẹ̀. The same place and it gets up. Ibi tó di fail yẹn wà ní result. And number 8, go and pay your vow. And he went and paid his vow. Alhaji kan ló gbọ́ alóore dé abẹ́ ìtẹ́gbẹ́gbẹ́. Ó ní wòlíì sọ pé báyìí máa ṣẹlẹ̀ o pé ìwọ bàbá yẹn ilẹ̀kùn kan ti ṣí fún ọ. Ó lòun dẹ́ sàmì ó ní that same transaction. Ó lòun ní kọ́bọ̀ lọ́wọ́ ń jọ yẹn o. That transaction lòun ra mọ́tò àbí. Ó ní bọ̀ mo sọ ń jọ yẹn pé san ìdá mẹ́wàá rẹ o. Ó lọ́run bá ti ṣe tán o. Ó ní òun dẹ̀ mú ìdá mẹ́wàá. Ó ní jọ́ tó ń bọ̀. Ó lọ́ mọ̀ tó ń wá iṣẹ́ tó graduate òrìṣẹ́. Ó ní wọ́n tún pè ní báńkì wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ó lọ́lọ́run yín Ọlọ́run lánàá. Ẹnìkan ń ṣàmínà òní ìlọ́jọ́ tiẹ̀. Gbọ́ èdè yìí wàá kọrin tuntun. Agbára Ọlọ́run ẹ ó rọ̀ náà lọ. Nàìjíríà kò wà lálàáfíà. Ẹ jẹ́ kí bàmá yìí gbàdúrà yìí láàárọ̀ pé ẹ bọ ìkórìíra tí ayé torí àkọ́bí mi gbé. Ẹ̀jẹ̀ Jésù yí dànù. Ẹ fi Psalm 3 gbàdúrà ẹ ó rí ọ̀nà lọ. Ẹ̀jẹ̀ Jésù bù ọmọ rẹ̀ wàá rí ọ̀nà lọ. Kọ́kọ́rọ́ ayọ̀ rẹ̀ wọ́n ní gbà lọ́wọ́. Ẹni tó fẹ́ bọ́ rìn dá ọ̀nà rẹ̀ rú lóṣù yìí iná ọ̀dà padà. Ó ní Jónà sì gbàdúrà nínú ẹja. Olúwa sì sọ fún ẹja, àṣẹja máa ń gbọ́rọ̀. Olúwa sọ fún ẹja, ó yá lọ pọ̀ sílẹ̀. Ó ló sì lọ pọ̀ sí èbúté. Gbogbo ẹni tó gbé ọmọ ó yá kó pọ̀ ọ́ lẹ̀. Gbogbo ẹni gbé ọmọ rẹ̀ mi kó pọ̀ ọmọ rẹ̀ lẹ̀. Gbogbo ògo tí a fi ìbẹ̀wò òru gbà lọ lọ́wọ́ rẹ̀ iná ó dà padà. Nàìjíríà ò ní ṣòfò dànù. Pariwo pé ìwọ ẹ̀mí ibodè. Ìwọ ẹ̀mí ibodè. Ìwọ ẹ̀mí ojúbọ. Ìwọ ẹ̀mí ojúbọ. Ìwọ ẹ̀mí pẹpẹ òkùnkùn. Ìwọ ẹ̀mí pẹpẹ òkùnkùn. Ìwọ ẹ̀mí ilé olórogún. Ìwọ ẹ̀mí ilé olórogún. Ìwọ ẹ̀mí ìgbèkùn. Ìwọ ẹ̀mí ìgbèkùn. Ìwọ ẹ̀mí ìnilára. Ìwọ ẹ̀mí ìnilára. Ìwọ ẹ̀mí àìsàn alálọ̀bọ̀. Ìwọ ẹ̀mí àìsàn alálọ̀bọ̀. Ìwọ ẹ̀mí ikú òjijì. Ìwọ ẹ̀mí ikú òjijì. Ìwọ ẹ̀mí mọ́ra láàánú. Ìwọ ẹ̀mí mọ́ra láàánú. Ìwọ ẹ̀mí àdágbé àdásọ. Ìwọ ẹ̀mí àdágbé àdásọ. Ìwọ ẹ̀mí
iyè ríra. Ìwọ ẹ̀mí iyè ríra. Ìwọ ẹ̀mí ẹkún ní ọjọ́ àṣeyọrí. Ìwọ ẹ̀mí ẹkún ní ọjọ́ àṣeyọrí. Ìwọ ẹ̀mí ọfà ojú oorun. Ìwọ ẹ̀mí ọfà ojú oorun. Ìwọ ẹ̀mí sìgìdì òkun. Ìwọ ẹ̀mí sìgìdì òkun. Ìwọ ẹ̀mí àgádágodo igi. Ìwọ ẹ̀mí àgádágodo igi. Iná Olúwa dé. Iná Olúwa dé. Iná dojúkọ yín. Iná dojúkọ yín. Ẹ ṣòfò dànù. Ẹ ṣòfò dànù. Ẹ lànà. Ẹ lànà. Ẹ̀yin ẹyẹ tí ń fò ní òru gànjọ́. Ẹ̀yin ẹyẹ tí ń fò ní òru gànjọ́. Ní àyíká ibi tí mò ń gbé. Ní àyíká ibi tí mò ń gbé. Iná já yín bọ́. Iná já yín bọ́. Ẹ̀yin ẹranko tí ń ké bí ènìyàn. Ẹ̀yin ẹranko tí ń ké bí ènìyàn. Ẹ̀yin ológbò tí ń sunkún bí ọmọdé. Ẹ̀yin ológbò tí ń sunkún bí ọmọdé. Iná sun yín lúlú. Iná sun yín lúlú. Iná ṣáájú Olúwa. Iná ṣáájú Olúwa. Jó àwọn ọ̀tá rẹ̀ lúlú. Jó àwọn ọ̀tá rẹ̀ lúlú. Iná ṣáájú Olúwa. Iná ṣáájú Olúwa. Ojú òkùnkùn lúlú. Ojú òkùnkùn lúlú. Iná ṣáájú Olúwa. Iná ṣáájú Olúwa. Ó tẹrí ọ̀tá mi bá. Ó tẹrí ọ̀tá mi. Pẹpẹ tó nà mí ń pàṣán. Pẹpẹ tó nà mí ń pàṣán. Fàyà dànù. Fàyà dànù. Aṣọ àbàmì. Aṣọ àbàmì. Tí tẹ́lẹ̀ òkùnkùn lọ rán. Tẹ́lẹ̀ òkùnkùn lọ rán. Láti wọ̀ fún mi lójú oorun. Láti wọ̀ fún mi lójú oorun. Lànà. Lànà. Àlá òkùnkùn. Àlá òkùnkùn. Láti fi oúnjẹ ibojì bọ́ mi Láti lójú fi oorun. oúnjẹ ibojì bọ́ mi lójú oorun. Lànà. Lànà. Wọ́n má jẹ̀mú ọkọ ọ̀run. Ìwọ má jẹ̀mú ọkọ ọ̀run. Wọ́n má jẹ̀mú ayé ọ̀run. Ìwọ má jẹ̀mú ayé Kí ọ̀run. ló ń dúró ṣe? Kí ló ń dúró ṣe? Àrá pa ọ́ dànù. Àrá pa ọ́ dànù. Ṣe òwú aláǹtakùn. Ìwọ àṣẹ òwú aláǹtakùn. Gbiná lójú ẹsẹ̀. Gbiná lójú ẹsẹ̀. Ọfà àìsàn alálọ̀bọ̀. Ọfà àìsàn alálọ̀bọ̀. Tó ń wọ́ kiri ní ara Tó mi. ń wọ́ kiri ní ara mi. Bá iná jára. Bá iná jáde. A gbé orí mi sókè. A gbé orí mi sókè. A gbé orí àwọn ọmọ mi A gbé orí sókè. àwọn ọmọ mi sókè. Àkọ́bí mi ò ní lùgbàdì ayé. Àkọ́bí mi ò ní lùgbàdì ayé. Ẹni dẹkùnlẹ̀ fún mi. Ẹni dẹkùnlẹ̀ fún mi. Kó forí ara rẹ̀ Kó gbé. forí ara rẹ̀ gbé. Ẹni dẹkùnlẹ̀ fún àwọn ọmọ mi. Ẹni dẹkùnlẹ̀ fún àwọn ọmọ mi. Kó forí ara rẹ̀ gbé. Kó forí ara rẹ̀ gbé. Ẹ̀bìtì ayé. Ẹ̀bìtì ayé. Ó rélù yín Ó mọ́lẹ̀. rélù yín mọ́lẹ̀. Ẹni ń wádìí mi ní Ẹni òkùnkùn. wádìí mi ní òkùnkùn. Ẹni ń tọpinpin mi. Ẹni tọpinpin mi. Ní abẹ́ odò ayé. Ní abẹ́ odò ayé. Àrá pa yín dànù. Àrá pa yín dànù. Mo di kò ṣeé mú. Mo di kò ṣeé mú. Mo di kò ṣeé Mo kọlù. di kò ṣeé kọlù. Iná ẹ̀mí mọ́ yí mi ká. Iná ẹ̀mí mímọ́ yí mi ká. A gbé orí mi sókè. A gbé orí mi sókè. Ilẹ̀kùn àánú ṣí fún mi. Ilẹ̀kùn àánú ṣí fún mi. Aláàánú wọlé tọ̀ mí. Aláàánú wọlé tọ̀ mí. Olóore wọlé tọ̀ mí. Olóore wọlé tọ̀ mí. Afàwé gbèsè yá. Afàwé gbèsè yá. Níwájú mi. Níwájú mi. Èmi ò ní gbé ìgbésẹ̀. Èmi ò ní gbé ìgbésẹ̀. Tèmi ò fi rá. Tèmi ò fi rá. Ohun aṣinilọ́nà. Ohun aṣinilọ́nà. Panumọ́. Panumọ́. Òróró Olúwa. Òróró Olúwa. Dàlé mi lórí. Dàlé mi lórí. Iná ẹ̀mí mímọ́. Iná ẹ̀mí mímọ́. Yí pẹpẹ mi ká. Yí pẹpẹ mi ká. Pẹpẹ àdúrà mi. Pẹpẹ àdúrà mi. Gba iná tuntun. Gba iná tuntun. Ojú ọgbẹ́. Ojú ọgbẹ́. Tó ń bẹ lára Tó ń mi. bẹ lára mi. Gba ìwòsàn. Gba ìwòsàn. Ọkùnrin ẹ̀mí mi. Ọkùnrin ẹ̀mí mi. Gba iná Gba tuntun. iná tuntun. Ọjọ́ ayẹyẹ mi. Ọjọ́ ayẹyẹ mi. Kò ní dọjú ẹ̀sín. Kò ní dọjú ẹ̀sín. Ògo tuntun yí mi Ògo ká. tuntun yí mi ká. Nàìjíríà wà lálàáfíà. Nàìjíríà wà lálàáfíà. Àmín. Àmín. Ẹ kọrin nǹkan sí adániwáyé Ọlọ́run àánú. Ó gbogbo ayé. tóbi o, bàbá o mà tóbi o. Ìwọ náà sọ pé ó tóbi. Ó yéye, bàbá o mà yéye o. Ọba tí kì í gbàbẹ tẹ́lẹ̀, ọlọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀, àfúnni máa ṣìrègùn o, ó tóbi bàbá. Ọba tí kì í gbàbẹ tẹ́lẹ̀, ọlọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀, Òun ló ń jẹ́ bẹ́ẹ̀. àfúnni máa ṣìrègùn o, ó tóbi o. Òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìròyìn ayọ̀ kan ń bọ̀ lọ́dọ̀ ọ̀gá yìí. Amen. Ìròyìn yẹn ti dé. Amen. Ọ̀sẹ̀ yìí lọ́gbà. Àmín Jésù. Ọlọ́sẹ̀ yìí lọ́gbà. Àmín Jésù. If you are traceable, you are stoppable. Anything that can trace you can stop you. And that is why one of the major things to only he that is born of the Spirit is spirit. Can you trace the Spirit? It's untraceable. You can't trace the Spirit. John chapter 3. He that is born of Spirit is not spiritual. Is spirit. You are a spirit. Lórúkọ Jésù, you are untraceable. Gbogbo agbára tó trace bàbá rẹ tó fi dá dúró, tó trace ìyá rẹ tó fi dá dúró, wọ́n trace ẹ̀gbọ́n rẹ, ọ̀nkù rẹ yẹn wọ́n trace ẹ̀ wọ́n dẹ̀ dá dúró. Àṣẹjáde wọn ní lè trace wọ. Àmín Jésù. Ojú ẹ̀mí wọn máa fọ́. Àmín Jésù. Wọn ní lè rí wọ. Àmín. Mírọ̀ wọn kíngí tí wọ́n fi ń wo gbogbo èèyàn àrá fọ́. Àmín Jésù. Ìwọ náà pariwo pé àrá fọ́. Àrá fọ́. Abàmì jígí Abàmì jígí. lábẹ́ odò Lábẹ́ odò. nínú yàrá òkùnkùn Nínú yàrá òkùnkùn. nínú lédì ibi Nínú ilédè ibi. tí wọ́n fi ń ṣọ́ àwọn ọmọ ológo Wọ́n fi ṣọ́ àwọn ọmọ ológo. nínú ilé wa Nínú ilé wa. ní àyíká tí mò ń Ní gbé àyíká tí mò ń níbi gbé. tí mo ti ń ṣiṣẹ́ Níbi tí mo ti ń níbi ṣiṣẹ́. ọjà tí mo ti ń Níbi ọjà tajà tí mo ti ń- fọ́ dànù Fọ́ dànù. jíngí òkùnkùn Jíngí òkùnkùn. fọ́ dànù Fọ́ dànù. fọ́ dànù. Fọ́ dànù. Ọ̀gá, you must mature.
matured as a Christian. Olúwa ló ń fẹ́ ṣe ohun tuntun lóṣù àbí ohun tuntun ló fẹ́ ṣe lóṣù. One of the true mark of a mature Christian is that they are a good listeners. Wọ́n máa ń fetí sí nǹkan kan ni o. Tó bá sọ nǹkan kan wọ́n lè interpret lọ́nà mẹ́wàá. They are a good listeners. Lórúkọ Jésù, orí ọ̀fẹ́ tí wàá fi máa gbọ́ dáadáa á fún ọ lónìí o. Your failure is not the final. Here Ben Carson. Ben Carson was one of the best neurosurgeons in the world. Ẹ̀gbọ́n tó sọ ni, ó ní I struggle academically throughout my elementary. I struggle to the extent that teachers call him failure. Wọ́n lórí ẹ̀ ti gbẹ́ kó sí nǹkan bẹ̀. He said, but yet I became the best neurosurgeon in the world in 1987. In the world. The same man, black American. Ẹ̀sà ẹnìkan ṣàmì níbi tí ó ti ń gbọ́ mi yìí o. Ohun tí ayé wí pé kò lè mú èso jáde láyé rẹ mọ́. Ọ̀sẹ̀ yìí ló máa méso jáde. Ohun tuntun mẹ́wàá tí Olúwa ló ń fẹ́ ṣe. Number one, the Lord said, ó lóun máa sọ ẹ́ di irinṣẹ́ tuntun. Isaiah 41 verse 15, behold, I will make thee a new sharp threshing instrument. A thresher. Tí wọ́n fi ń pàkà. Instrument to thresh. Productive instrument. Economy viable instrument. Result producing instrument. Result generating instrument. Only I will make you a new threshing instrument with it. Only you will level mountains. You will thresh out corns. Gbogbo èèyàn gbọ́ èdè yìí lẹ́nu mi. Lórúkọ Jésù, ó yá kó di irinṣẹ́ Olúwa. Through you, life will be transformed. Amen. Through you, destiny will be changed. Amen. Through you, glory will come to your family. Amen. Through you, light will come to Nigeria. Amen. In the name of Jesus. Amen. You are a new threshing instrument. Olúwa ní òun fẹ́ lò ọ́. Ó lóun máa sọ di irinṣẹ́ tuntun. Gbogbo ẹni tó bá takò látòní lọ, wọ́n ṣubú wájú rẹ̀. I need the captain of the second month is Dodai. 1 Chronicles 27:4. Abi? Only it connotes accessibility. A man with glory, a man with substance, a man with value, a man approachable, a man beloved. Ẹni tí gbogbo ayé ń bọ̀wọ̀ fún, ẹni tí ayé fẹ́ bá ṣòwò, ẹni tí wọ́n fẹ́ darapọ̀ mọ́, ẹni tí wọ́n fẹ́ èdè tó jáde sí ọkọ, you shall be preferred. Pariwo pé I shall be preferred. I will no longer be rejected. I will be celebrated. In the name of Jesus. Aṣọ ìkórìíra tí wọ́n wọ̀ fún ọ yìí, iná bọ̀ lọ́rùn rẹ̀. Ẹ gbàdúrà láàárọ̀ yìí pẹ̀lú Psalm 118. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa dá gbòdù fún mi, dá ìgbòdù fún mi, sọ ìgbẹ́dìgbòrò fún mi, sọ àkìtàn dọjà. Olúwa ohun tí wọ́n ní kò nítumọ̀ yìí, Olúwa sọ́dọ̀gò mọ́ mi lọ́wọ́. Ẹ gba àdúrà yẹn. Olúwa ní ohun tí ayé ti mírí sí yẹn, tí wọ́n ti kẹ́gàn lé lórí yẹn, Olúwa ló máa di ògo. Mo gbàdúrà fún gbogbo èèyàn tó gbọ́ mi láàárọ̀ yìí. Ẹnìkan gbọ́ mi ní hospital. Olúwa ní sọ fún ọ pé ọfà ni ó wà ní ara rẹ yẹn, ọfà yẹn jáde. Jáde. Wọ́n fẹ́ pè ọ síṣẹ́, wọ́n dẹ̀ máa fún ọ níṣẹ́ yẹn. Bẹ́ẹ̀ lórí ẹrù gbèsè orí rẹ àkàkúrò. Ojú òde ní tiẹ̀. Jésù Olúwa wa.